ẹjá tún mọ̀ kíra wa kú àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá tún ti láǹfààní láti tún mọ̀ gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Atótó arére àwọn èèyàn jẹ́ ń gbádùn ẹ dákun oríkèlò ńlọ tún kú o ẹjọ́ ẹ bá wa tẹ̀síwájú. Eléyìí fi hàn wípé àjọ ń gbádùn rẹ̀ dáadáa ni ó sì jẹ́ kóríyá fún Àkàndá Ọ̀rọ̀ Awíkonko pàápàá. Ṣùgbọ́n ẹ má gbàgbé kúṣẹ́ báyìí ni mo rí iṣẹ́ yá bẹ́ẹ̀ ṣe ń subscribe bẹ́ẹ̀ náà ni kẹ́ mọ́ bá ń pín líǹkì yìí fún àwọn ará àti ọ̀rẹ́ yín káwọn náà ó lè jẹ̀gbádùn tí àwa náà ń jẹ̀gbádùn àti pàápàá ká lè jọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi ń sílẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ àpò ìyẹ̀fun yín ò ní ṣòfò kó lò bó òróró yín kò ní gbẹ. Orí 17 láì dènà pẹnu ńbẹ̀ láti tẹ̀ síwájú. Àkọlé tí mbẹ́ńbẹ́ dàrú dàpọ̀ dàrú dàpọ̀ tààrà tí Àlàbí ń ti oko bọ̀ tí ó sọ̀kalẹ̀ ní Arùgbéèdì táksì ìjàgbẹ́ ni ó gbé ó sọ̀kalẹ̀ nítòsí iléèwé kan ńbẹ̀. Ó ń fojú wá àwọn ilé tuntun tí ò tíì sí ẹni tí ń gbénú wọn. Kò pẹ́ tí ó forí ọ̀kan tí wọ́n kọ àkọlé yìí síwájú rẹ̀. Ilé yìí wà fún híháyà. Béèrè lọ́dọ̀ Bọ́láńlé Ṣítù, Ìyànà Ayétòrò, Ìta Òtútù, Ilé Ifẹ̀. Alábárìn yí ilé náà po bí ẹni tí ń wá ilé tí yóò háyà. Kò rí ọ̀nà tí ó lè bá wọlé. Ó yí ipò lọ sí ẹ̀yìn àgbàlá ọwọ́ tún wò sí. Ó sì tọ́ kiri sórí àgbàlá. Ó gba ibẹ̀ wọnú àgbàlá lọ. Ó bẹ́lẹ̀kì lọ́hùn-ún. Igi àwòyàyà sọ́sọ́rọ́ kan báyìí wà ní igun àgbàlá náà nítòótọ́. Kọ̀gá ju ọ̀gángán ìdodo ènìyàn lọ. Wọ́n gbìn ín sínú ọrùn ìkòkò kan. Wọ́n sì fi símẹ́ǹtì rẹ́ gbogbo ilé àgbàlá yìí pátápátá tí ó fi jẹ́ pé nínú símẹ́ǹtì ní ìkòkò tí àwòyàyà ti hù yìí ló ti yọ jáde. Àwọn mọ́lẹ́mọ́lẹ́ yóò tí ì kó gbogbo irinṣẹ́ wọn lọ tán. Àlàbá ò ṣe ní kò ṣèjì. Jígà ló gbé tó bẹ̀rẹ̀ sí hù ìkòkò yìí jáde. Kíá ló ti fa igi àwòyàyà tú. Ó bá àpótí irin kan lábẹ́ igi yìí nítòótọ́. Ó ṣe tipátipá ó sì bá ìdìdì owó kọ́rẹ́ǹsì nínú rẹ̀. Náírà mẹ́wàá ní gbogbo rẹ̀. Àpótí náà sì kún fọ́fọ́ ni. Àlàbá tún pa àpótí dé. Ó gbé ilé orí àgbàlá. Ó tún tọ́ kiri sórí àgbàlá. Ó sì sọ̀kalẹ̀ sí òdì kejì rẹ̀ lọ́hùn-ún. Ó gbọn ara àpótí inú dáadáa. Ó sì gbé rù. Ó gbé rìn jìnnà díẹ̀ sí ilé yìí kí ó tó dúró lójú títì. Kò fẹ́ wọ táksì tí ẹlòmíràn bá wà nínú rẹ̀ tẹ́lẹ̀. Ó ń wá èyí tí yóò mọ̀ kọjá lọ lófo. Èyí tó bá ń bá inú mímọ́ bọ̀ bí àṣà aláṣà. Ó ṣe táksì kan ń bọ̀ lófìfo nítòótọ́ táksì Ìdíọ̀mọ̀. Táksì gbé lọ sí ìdíkọ̀ ní Ìdíọ̀mọ̀. Bí èrò tí ń lọ sí Ìbàdàn tàbí Èkó táksì sọ kalẹ̀ ó lọ ní tirẹ̀ ó pẹ́ díẹ̀. Àlàbá tún pe táksì mìíràn táksì gáréèjì Òkè. Ó tún wọ táksì lọ sí gáréèjì Òkè bí ẹni tí ń lọ sí Iléṣà. Ńgbà tí táksì yìí lọ tán Àlàbá tún pe táksì mìíràn táksì Lókòrẹ́. Táksì eléyìí ló gbé délé ní Lókòrẹ́. Ilé tó ẹsẹ̀ gbà lánàá tí ò tí ì sun oorun kankan nù rẹ̀. Ó mú kọ́kọ́rọ́ jáde lápò ó ṣílẹ̀kùn ó sì wọlé. Ó gbé mátírẹ́sì orí ibùsùn kalẹ̀ ó fà á ya lábẹ́. Ó kó owó yìí sínú mátírẹ́sì ó sì gbé ilé ibùsùn padà. Ó bọ́ sóde ó ra abẹ́rẹ́ àti òwú ó sì tún padà wọlé. Ó gbé mátírẹ́sì sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì ó sì rán ojú ibi tó ti fà á ya pa. Ó sì tún gbé ilé ibùsùn padà. Ó wá tẹ aṣọ lé mọ́ránmọ́rán. Ó kó òwú tó yọ jáde kúrò nínú mátírẹ́sì jáde. Ó lọ dànù. Ó gbé àpótí irin bọ́ sí ẹ̀yìnkùlé. Ó sì kó erùpẹ̀ sínú. Ó gbé jáde sí títì táksì Òrótó. Táksì gbé dé Òrótó táksì lọ. Àlàbá wá kó sínú mọ́tò kan tí ń lọ sí ọ̀nà Ọ̀yẹ̀rẹ́. Àwọn èrò ọkọ̀ ọ̀nà Ọ̀yẹ̀rẹ́ náà ti ń wọlé. Bí wọ́n ti ń jókòó ni wọ́n ń jáde lọ ra nǹkan tí wọn ò tí ì rà tí wọ́n fẹ́ mú lọ sóko. Bí wọ́n bá rà á tán wọ́n á tún padà sínú ọkọ̀. Gbogbo ẹrù wọn ni àwọn onímọ́tò ń gbé lé orí mọ́tò tí wọ́n sì ń fi okùn dè mọ́bẹ̀. Àlàbá pe oníbúrẹ́dì ó sì sọ̀kalẹ̀ jáde nínú mọ́tò. Kọ̀rọ̀kọ̀rọ̀ ńlọrin kúrò ní ìdíkọ̀ Òrótó tó fi dé Ìyékéré. Ó dúró níwájú ṣọ́ọ̀ṣì kan báyìí tó wà níbẹ̀. Ó sì wọ táksì padà lọ sí Lókòrẹ́. Onímọ́tò ti sọ gbogbo èrò rẹ̀ kalẹ̀ lọ́nà Ọ̀yẹ̀rẹ́ kó tó di pé àpótí kan ṣẹ́kù tí ẹnikẹ́ni ò gbé lọ. Yóò mọ̀ rò pé lọ́túnla onítàn ó wá pàdé òun ní gáràjì Òrótó tàbí ní abà tó gbé sọ̀kalẹ̀ láti béèrè àpótí rẹ̀.
yóò fẹ́ tó ọ̀sẹ̀ kan kó tó gbé e lọ fún àwọn ọlọ́pàá tàbí kó tilẹ̀ gbé e sọnù. pàápàá bó bá sì wò torí pé erùpẹ̀ ló wà nínú rẹ̀, ta ni yóò jẹ́ káwọn ọlọ́pàá máa dùn ríboríbo kí wọ́n máa béèrè kátíkísìmù lọ́wọ́ òun. olè ló lè mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta. Àlàbá wo gbogbo yàrá rẹ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ bóyá òun rí kinní kan tí ó lè tú òun fọ́, ṣùgbọ́n kò rí nǹkan kan. inú rẹ̀ wá dùn dé ògóró ẹ̀yìn. bóun bá ń ṣe ìtọ́jú àwọn aya àti ọmọ Sámínù báyìí, kò sí ẹni tí yóò lè sọ pé àájò oúnjẹ lòún ṣe. yóò hàn ketekete pé òun fínú fídọ̀ ṣe tọ́lọ́ ni. ńgbà tí ọjọ́ po fúrí díẹ̀, Àlàbá gba ọ̀nà ìta òtútù lọ lọ́dọ̀ Bọ́láńlé ti tún gún régérégèdè. ọpẹ́ tó ti ń retí rẹ̀. wọ́n jọ jẹun, wọ́n sì mú fàájì nínú pálọ̀ láì sọ̀rọ̀ já òmíràn, láì sọ̀rọ̀ já nǹkan bàǹtìbàǹtì tó wà nílẹ̀. wọ́n mutí kárakára. Àlàbá sì ń fa sìgá láfà pàrẹ̀kẹ́ láfà ránjó. rédíò Bọ́láńlé ń kọrin, ó ń lòlù, ṣùgbọ́n wọn ò jó. ọtí wọn ni wọ́n ń mu. òjijì ní rédíò bẹ̀rẹ̀ ìròyìn alẹ́. ilé ìdájọ́ àwọn afipájalè ti parí ẹjọ́ lórí ẹ̀sùn ìfipájalè tí ó fi kan àwọn ọ̀daràn méjì, Alhaji Saminu Babárìndé tí àdàpè rẹ̀ ń jẹ́ mílíọ̀nìà àti Fọlọ́runṣọ́lá Wóore tí àdàpè rẹ̀ ń jẹ́ Sọ́bìrì. adájọ́ sì ti sún ìdájọ́ sí ọjọ́ mìíràn ọjọ́ rí. Bọ́lá ògbọ́ àgbọ́yé ń tán lọ náà nìyẹn. wọn á kókó dá wọn sílẹ̀ ni, kò sì jù báyìí lọ. a jẹ́ pé ìyẹn parí síbẹ̀ yẹn nìyẹn. àwọn sọ ẹgbẹ́ wọn lọ kó ẹni ẹlẹ́ni gbogbo dà sátìmọ́lé. ẹ̀yin kan tẹ́ ẹ dá wọn lọ́rùn ni wọn ò tiẹ̀ pèrè béèrè ọ̀ lọ́wọ́ yín yìí o. kéèyàn máa fọ̀rọ̀ wádìí irọ́ lẹ́nu ẹni tí ò mọ nǹkan kan má dá wọn lóhùn. kíní ọ̀nkàn ń bà mí nínú jẹ́ ni. Bọ́lá irú ẹjọ́ wo ni wọn ìbá tilẹ̀ ti rírò mọ́ràn lẹ́sẹ̀ rí. adúrunmọ́ ni gbogbo kọ́lọ́nsá àyọ̀ wá jálẹ̀. àfi kẹ́nìyàn sì lọ jìnnàjìnnà. mo ní iṣẹ́ mi lọ́wọ́ tí n ò fi ní máa wojú ẹnikẹ́ni mọ́, tí n ò sì ní tónú bá wọn yà sídìí òfin títẹ̀ létí. iṣẹ́ ìpayà yìí lè dá ènìyàn pa bí ọlọ́pàá ò tilẹ̀ mú olúwa rẹ̀ ò purọ́ o. labalábá ká sá lọ ni. ìwọ pẹ̀lú adarípọ́n àbí? adarípọ́n kọ́, adarípọ́n ni. kíní tó láhùn ju kọ̀ọ̀kan gún lọ yẹn. ó lé ní ọdún mẹ́ta tí mo ti ń rọ̀ pé kó ra mọ́tò kan fún mi. bí ò tiẹ̀ jù kékeré báyìí lọ irọ́ ni, kò ra táyà fún mi. ọ̀nà rẹ̀ pọ̀ lẹ́rùn ṣá o, n ò rí báwí ẹ̀. asá gbọ́dọ̀ dúró gbọ́ bí wọ́n ti ṣẹjọ́ Aláàjì sí. ká má wàá di atanigbọ́n ni. ṣé ti Aláàjì? ọ̀run ló ti mú oríire tirẹ̀ wá. bẹ́ẹ̀ yẹn sọ idà sókè nígbàgbà ń gbé pẹrẹbẹ ni yóò fi lélẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. àárín àtàrí Àlàbá ni ọ̀rọ̀ tí Bọ́láńlé sọ yìí ti dún. ń gbé pẹlẹbẹ kí ni Bọ́láńlé tún mẹ́nu bà yìí. ẹ̀rù bẹ̀rẹ̀ sí bà Àlàbá gidigidi láì lè tọ́ka sóhun tó fa ẹ̀rù náà. ìkókó ṣe òní ọlọ́pàá mú. òwe nǹkan kan ni Àlàbá ta kìjì. ó máa wò mí níran, ó ti wí ọjà rí ọ wò ó kó o sì ṣe mi lọ gbádarí bẹ́ẹ̀. bí ẹ̀mí ìyá aláró ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi jọ dákun jàre. ọ̀rọ̀ kan ni mo rántí lọ bẹ́ẹ̀. mo nígbà wo ni ká lọ? jáwo ibi tí igi owó sí náà ṣe bí ọ̀dákẹ́. ó fẹ́ sọ pé ṣe bí ọjọ́ méje ni adarí pọn dá fún ọ. ṣùgbọ́n bí ó ti rántí pé Bọ́láńlé ọ̀mọ̀ wípé òun gbọ́ nǹkan tí wọ́n sọ tán, ó wá dákẹ́. káwo ibi tí igi ọ̀hún òwò sí ní tòótọ́ ká tó máa lọ ká tó máa bá ó ti ṣe rìn. báyẹn bá ti fò láò ti sòkó rẹ̀ sí i. ká sì máa wọlé ká tó lọ o. mo máa sì fẹ́ sọ kinní kan o, labalábá. ká tó lọ mo fẹ́ ká kó owó adarí pọn lọ. ká kó níbi tó kó sí, àbí ò dáa bẹ́ẹ̀, àbó ò fara mọ́. ńgbà tí mo bí ọ ìbúwọ náà lọ sọ pé ọmọ ibi tó kówó rẹ̀ sí báyìí ní lóòótọ́. ṣùgbọ́n mo ti fi mú fúnlẹ̀ lẹ́yìn náà. mo sì ti rédíò kodoro bí mo sì ti wá ń ro irú ìyà tí adarí pọ́n fẹ́ fi jẹ mí. bí mo kó èyí tó ju owó rẹ̀ lọ ń ò jáyò pa. ẹran ọba ló fi ṣu ọba jẹ. èyí tó ọba wí náà lèmi fara mọ́ ń tèmi. ṣùgbọ́n o bí mo bá fi bá ọ sá lọ, o gbọ́dọ̀ fi mí lẹ̀ pátápátá ni o. tìgòtìgò lámú tí òyìnbó tewétewé là ń yàn kọ. tìpẹ̀tìpẹ̀ ńlá ara sún ewúrà, tèpotèpo làárà táre. tí n ó mú ọ délé wa lọ́dọ̀ àwọn òbí mi, tí wọn ò ní máa ṣírò mi mọ́ onírìnkùnrin ọmọ mọ́. bó bá sì wá wu Ọlọ́run, ó lè fọmọ sáàrin wa, ó lè tọ̀dọ̀ rẹ sí mi níkùn. kò sí ní tọ́lọ́run rẹ ṣe. ṣé kí n jẹ́wọ́ fún ọ? títàn ni mo fẹ́ tàn ọ́ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tọkàntọkàn mi ni mo fi ń sọ̀rọ̀ mi báyìí. àti gbogbo ara mi àti gbogbo ọkàn mi ni mo fẹ́ fi lé ọ lọ́wọ́ báyìí. àfi bó o bá fẹ́ bẹ́ẹ̀ o. Àlàbá rẹ́rìn sínú. ẹni à ń tán ẹ̀sà ìmọ̀ kékeré lówó, ṣùgbọ́n àìra mọ́tò fún ọ ni adarí pọ́n fi ṣe ọ́.
èmi tó wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá tí n ò tí ì ná kọ́bọ̀ fún ọ tó ṣe wọ lọ náwó fún mi lórí gẹ́gẹ́ bí olówó àti adarí pọ́n tó ti mọ̀ látọdún mọ́dún àmọ́tẹni tó lè máa ṣe. nídàkejì bó bá ṣe pé ní tòótọ́ lọ fẹ́ já sí tòólẹ̀ obìnrin àtàtà máa ní ọ́ o sí tó wà nínú àìlera ó fẹ́ jálẹ̀ àbárapá ti gbogbo ayé ọkùnrin tí ẹnìkan ṣoṣo ǹjẹ́ ní tòótọ́ ni sí tó wà nínú àìlera obìnrin tá a fi jó fẹ́ ǹjẹ́ ìrankọ́ ni yóò wò lọ àgbébù adìẹ sì nìyí láàrin ọjà ẹni tó bá rà á kò dájú pé ọmọdìẹ ló ń wá ọyà lè jẹ́ pé ọfẹ́ pa á jẹ lásán ni àròsínú ni Àlàbá ń ro gbogbo èrò yìí ọ̀tọ̀ ló ń ti sọ jáde ó ní ó fìbi tí owó ọ̀hún wà hàn mí wàláì ìgbàkúùgbà tó bá fẹ́ rin pẹ̀lú ó sì dá ọ lójú pé owó ọ̀hún bẹ níbẹ̀ ó wà níbẹ̀ o kò jù bẹ́ẹ̀ lọ ṣé kò sí ẹlòmíràn tó tún mọ bẹ̀ kárí ìwọ tí aládarí pọ́n lè finú hàn àfìdí àtòrí rẹ̀ nìkan ṣoṣo ó dé nìyẹn o labalábá ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan náà ni àbí ìgbà gbogbo ló ṣe bí ni wọ́n mu tí Àlàbá ń fi sìgá gún tirẹ̀ èmi fẹ́ lọ sóde o Ọlọ́run má jẹ́ òní kọ́ ọ̀tún fẹ́ yọ mi sílẹ̀ kó o tún sáńlé bó o ti ṣe lánàá àbí ebékébi tó o bá ń lọ lónìí èmi pẹ̀lú rẹ̀ lájọ ń lọ bí ìgbín fà ìkarahun àtẹ̀lé ni mo gbọ́dọ̀ délé mi lọ ní kínkín wọn bẹ láti lọ rí Mọ́ríàmọ̀ o àjọ ń lọ níṣẹ́ kò burú wọlé kọ jáde gáwa mọ̀ márédè lọ ò fẹ́ kí n lọ yìí sí ó yẹ wájú ẹyẹ lílọ pẹ̀lú ó dáa o lè máa lọ o ṣùgbọ́n ò gbọ́dọ̀ pẹ́ o tètè padà o ọmọ àkẹ́ inú rẹ̀ ò dùn títí Àlàbá fi jáde Àlàbá ń ronú owó ti wà rẹpẹtẹ láti tọ́jú àwọn èèyàn Sámínù báyìí bí ó tilẹ̀ pẹ́ kí wọ́n tó dálẹ̀ bó tilẹ̀ wẹ̀wọ̀n lẹ́yìn ìdájọ́ ebi ò ní pa ẹnikẹ́ni wọ́n sì dá sílẹ̀ nígbẹ̀yìngbẹ́yìn ni ọpẹ́ ọya àtijọ́ àti mu kò ní jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn nínú ilé rẹ̀ kó tó dé Ọlọ́run sì ti kápá gbogbo yẹn òun ọmọ sòpò lójoojúmọ́ ṣùgbọ́n sì tòun ṣènáwó ó délé àwọn ṣùgbọ́n sì tòun ní ṣènáwó ó dé ilé àwọn Sámínù ara wọn yá díẹ̀ ju tàná lọ ó jókòó tì wọ́n fún ìgbà díẹ̀ ó bá ìyálé káàánú ó bá ìyàwó jíròrò ó sì bá Àdíjátù ṣeré kó tó kú ò ara wọn túbọ̀ yá sí i ńgbà tó lọ ó fún ìyálé lówó fún ìnáwó inú ilé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sìn dé ẹnu ọ̀nà òde ọkọ̀ rí sí ọ̀nà ilé rẹ̀ nílòkò rẹ̀ ó pinnu pé ọgbọ́n làgbàlagbà fi sá fún wèrè ó lòun ò ní délé Bọ́láńlé mọ́ ṣùgbọ́n irú ọgbọ́n wo lòun ò lè lò kí Bọ́láńlé mọ́ tètè fura pé òun sá fún a kì í tètè jáwàrà ni díẹ̀díẹ̀ ni kó má bàa fura bó ti yọ lọ́ọ̀kan ló kíyèsí pé ṣíṣí sílẹ̀ ní wíńdò yàrá rẹ̀ wà ó rántí pé ó mọ̀ọ́mọ̀ ti gbogbo wíńdò àti ilẹ̀kùn kóun ó tó jáde ńlé lẹ́ẹ̀kan iná sì wọ́n tàn sílẹ̀ nínú yàrá yìí ta ló ṣílẹ̀kùn ta ló tanná ó rọra yọjú lójú wíńdò ó sì bá Bọ́láńlé níjókòó ó wọlé lọ bá Bọ́láńlé wà lórí àga pẹ̀lú ògo bí àkàn lọ́wọ́ rẹ̀ ó mutí ó fẹ̀yìntì ó ti ṣe mọ bíi ṣé nílẹ̀ yìí kí lo rò pé o lè ṣe pamọ́ fún mi nílẹ̀ yìí rí ó ti ṣe sílẹ̀kùn wọ́n ti ṣe sílẹ̀kùn kọ́kọ́rọ́ rèé kọ́kọ́rọ́ nìyí ní tòótọ́ Àlàbá náà ti lórú rẹ̀ rí ilẹ̀kùn tí ò lè ṣe òótọ́ nǹkan bó bá ṣe ilẹ̀kùn ní kọ́kọ́rọ́ gbọ́ọ́rọ́ Bọ́láńlé nípọn ju ohun tí òun ti ń rò lọ irú rẹ̀ ní kọ́kọ́rọ́ oríṣiríṣi àgádágodo lọ́wọ́ pẹ̀lú kò ṣeé bá wí o ìdíṣẹ́ ni la mọ ni lọ́lẹ̀ màmá Àdíjà ò bá ọ wálé ni mo ti kìlọ̀ fún ọ Bọ́lá òkóbó ìyàwó rẹ̀ mọ̀ ń tó gbé ó ní tí ó tulẹ̀ àwọn níbọ̀ yẹn o má bínú kì í ṣèyàn ló jẹ́ kí n wá dúró dè ọ́ nílé o bí ọ̀rọ̀ bá pẹ́ ńlẹ̀ igbọ́n sí ni jẹ́ ká ètè lọ sí ilé adarí pọ́n ní ìjùgbẹ́ ká lọ rèé kó owó tó rì mọ́lẹ̀ ńbẹ̀ ní ìjùgbẹ́ ṣé bí mo sọ fún ọ lẹ́ẹ̀kan èmi kọ́ ló sọ fún o bó bá fẹ́ sọ fún mi lókù o Bọ́láńlé kó ó rò fún un pátápátá bí ṣètò ti sọ fún òun bó bá dọ̀la ká lọ síbẹ̀ mo ní bí ọ̀rọ̀ bá ti pẹ́ ńlẹ̀ ó máa ń gbọ́n sí ni alẹ́ yìí náà ló yẹ ká lọ ṣé wọ́n ti faná nu ilé náà ni wọ́n ti faná sí i àwọn aládùúgbò ńkọ́ wọn ò ní fura bọ́n bá rí nọ́mbẹ̀ lójijì láì rí pé àlejò kan ti kó débẹ̀ òní ni mo ti ń lọ síbẹ̀ ni tí n ò sì mọ̀ wípé owó wà níbẹ̀ ọkàn mi ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ lálẹ́ mọ́ ti ṣètò ìjọsìn ni ò tí ì tán lára rẹ yẹn o bí ọ̀dọ̀la n ò lè lọ ní tèmi o a sì jẹ́ pé ọ̀dọ̀ rẹ ní ìní ń sàn lálẹ́ yìí kí n má bàa dá lọ síbẹ̀ lẹ́yìn rẹ̀ irọ́ o
irọ́ o, ṣùgbọ́n ọkàn mi ò ní balẹ̀ n ò sì ní rọrùn sùn àfi bí iṣẹ́ náà bá bọ́ sẹ́yìn. Bí ọba fẹ́ ni kó o sùn bọ́ bá dàárọ̀ lèmi ò tó lọ. Ọ̀dọ̀ Àlàbá ni Bọ́láńlé sùn lálẹ́ ọjọ́ náà. Ilẹ̀ mọ́ta ìmọ́ wọn lọ sílé Bọ́láńlé níta òtútù. Ńgbẹ̀ ni wọ́n ti jẹun àárọ̀, ọtí ti dá lójú àwọn méjèèjì. Ńgbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun tán wọ́n jáde sí títì, wọ́n gba ọ̀nà Ìjùgbẹ̀ lọ. Ńgbà tí taxi sọ̀ wọ́n kalẹ̀ ní Ìjùgbẹ̀. Bọ́láńlé tún mú kọ́kọ́rọ́ àràmọ̀dá rẹ̀ ó fi sílẹ̀kùn ilé náà, wọ́n sì gbáwájú ilé wọlé sí túmọ̀ náwó lórí ilé yìí o. Ó rí mìrìn gẹ̀dẹ̀, ó sì dájú pé kò lè pẹ́ tí àwọn ayálégbé ò fi gba gbogbo ilé náà tán. Ọ̀daràn nínú ilé náà tó fi hàn pé wọ́n ẹ̀sẹ̀ kún lọ́dà ni iná aláràǹbarà ni wọ́n sì fi ṣe inú ilé náà káàkiri. Bí èèyàn bá sì débẹ̀ lálẹ́ nẹ̀gẹ̀dẹ̀nẹ̀gẹ̀dẹ̀ ni yóò rí bí wọ́n bá tanná síbẹ̀. Ilé ọlọ́lá gan ni àwọn èèyàn gérégè ló sì lè yá a lò. Tààrà ni wọ́n lọ sí ẹ̀yìn kòlé. Bí wọ́n ti débẹ̀ ní Bọ́láńlé dúró sí. Ǹjẹ́ n ò sọ mo ní kó jẹ́ ká wá sí i lánàá oní ó tì ayírí rẹ̀ ti sáré wá síbí ó sì ti kówó lọ ó ti kó lọ àbó ti wé. Ìwọ náà wò gí awúyaya ńlẹ̀ ni ó sì rí pé wọ́n ti wúlẹ̀ nídìí rẹ̀ ni ayírí rẹ̀ tún dàrò ó ti wá sí i. Lẹ́yìn tí ò lè dìde àǹtá ni ò lè dìde ó kàn ń tàn wọ́n lásán ni ó ti wá sí i. Olódùmarè àwa ti ṣe báyìí kò ní ṣíṣe kò láì ṣe mò ń lọ bá báyìí ni kò jù báyìí lọ. Mo ti mọ̀ tẹ́lẹ̀ ńgbà tó wò ti wà lọ́wọ́ òun báyìí ń lọ́lọ́ bá kọ ya jẹ́ mi sílẹ̀ kí wọ́n pẹ̀lú orí ọjọ́ mọ́ sá lọ. Ṣé ẹ ò sì rò pé kò tí ì lọ báyìí lọ síbo kò jẹ́ lọ báyìí láì tí ì mọ bí wọ́n ti ṣèdájọ́ mílíọ̀nìà sí. Bó bá lòun lọ irọ́ ló ń pa kí ni yóò mọ̀ sá lọ sí. ńgbà tí mílíọ̀nìà bá ti di òmìnira ara rẹ̀ yóò kàn bẹ́yìn méjèèjì wí lábẹ́lẹ̀ ni kò ní sọ pé kẹ́ ẹ sá kúrò nílùú. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ni pé kẹ́mi lọ gbowó náà lọ́wọ́ rẹ̀ báyìí kémi pẹ̀lú rẹ̀ ọjọ́ sá lọ kíákíá yóò sì wá kó fún ọ. Bọ́láńlé rẹ́rìn-ín kíkó fún mi wọ́ọ́rọ́wọ́ ló ṣe bí ni n ó gbà ní n ó gbà á bá a ti gbọ́ mi èkùrọ́ lọ́wọ́ ẹ̀sán bí àṣà ti gba òròmọdé lọ́wọ́ àgbébọ̀ bí wo àti ṣètò ti gbowó lọ́wọ́ ọdẹ ní báńkì Ìlàrẹ́ bá a ti gba ìgbín lọ́wọ́ ìkarahun mò ń lọ gba owó ọ̀hún wá èmi pẹ̀lú ọ̀rẹ́ nìkan ni yóò sì jọ náà. Àlàbá mọ̀ wípé ọ̀ràn ní ń bọ̀ yìí bó ti ṣàkíyèsí Bọ́láńlé díẹ̀díẹ̀ ó dàbí ẹni pé kò sí tí Bọ́láńlé ò lè ṣe. Ó gbóyà ó sì ní ọgbọ́n ẹ̀wẹ́ kò sí ọ̀nà tí ò lè gbà bí bá ń wá nǹkan awímọ̀yẹun sí ní pẹ̀lú ó tún lè jẹ́ asọ̀rọ̀ mọ́yẹ̀ alágídí ni bí bá ń wá nǹkan. Ṣùgbọ́n kí ni ìdí rẹ̀ gan tó fẹ́ lọ bá ṣètò? Ǹjẹ́ láti gba owó náà padà ni láti fi ṣe kí ni? Ṣùgbọ́n bó o bá ti gbà á tán kí tún ni ọmọ bọ̀ lọ́dọ̀ mi sí àìlówó lọ̀rí ò sí. Bó o bá sì ti dolówó tán báyìí Àlàbá ò tún lè jẹ́ nǹkan kan mọ́ lójú rẹ̀. Àlàbá ń fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ kọ́ rárá o. Labalábá obìnrin ni mí kò sí ìgbà tóbìnrin lè máa dá ayé gbé láìsí ọkùnrin lẹ́yìn rẹ̀. Obìnrin tó bá dá dúró yóò rè rékòrè yóò gbọ́ ìgbọ́kúgbọ́ ìlọkulọ ni wọ́n sì máa fẹ́ lọ. Mo sì fẹ́ kí n rí ọkùnrin kan mú délé kí àwọn òbí mi tún lè gbà mí padà sọmọ. Wọ́n sì rí ọkàn mi mú kò jù báyìí lọ. Mo lọ bá adarí pọ́n báyìí owó tá ó sì múrìn wọ́n gbà á bọ̀ lọ́wọ́ rẹ̀. Èmi rí obìnrin tó dá dúró rí o. Bọ́lábọ́lá Àlàbá fẹ́ lù ú lẹ́nu gbọ́rọ̀ ìdúró òfegè ni ẹni tí kò tó kọnu sí ni yóò máa kọnu sí. Lẹ́yìn náà ó gbàgbé pé eegun 9 ń bẹ lára ọkùnrin àti pé 7 péré lobìnrin ní. Ẹ̀kọ́ kan wà tí iṣẹ́ ọkùnrin á máa dé obìnrin tó bá sì dádúró jìyàjìyà. Kí ni eegun 7 eegun 9 tí Bọ́láńlé tẹnumọ́ yìí rí ó yé mi. Wọ́n wá rò pé ṣètò lè dákẹ́ jẹ́ ńgbà tó bá gbowó lọ́wọ́ rẹ̀ bí ìrúlolo ni o bí ọgbọ́n ni o bí agbára ṣe ni ó rò pé yóò fọwọ́ lẹ́rán yóò gbà kádàrá ni ta ní fọwọ́ lẹ́rán rú rẹ̀. Ṣùgbọ́n níbo ni adarí pọ́n wà nígbà náà? Òkú ẹṣin á máa ta àbí òkú àgbò nìkan bí ọ̀ká bá kú tán mọ̀jẹ̀sín lè gbé kọ́rùn láàrin ìgboro kò jù bẹ́ẹ̀ lọ. Òkú jẹ́ kí n jẹ́wọ́ fún ọ àbíkú àná kì í ṣàkópa àjẹ́ o. Ọbẹ̀ ò lè ka iye látó ti rẹ́ o tí obìnrin ó sì fi kú kò lè ṣírò iye sásùn ọbẹ̀ já dákẹ́ ńbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Àyà Àlàbá já ọkàn rẹ̀ sì mì sẹ́ni tó ní kò ń ọ́fẹ́ òun nìyí eléyìí ò ṣe é fojú di rárá o. Ó tilẹ̀ fẹ́ sọ̀rọ̀ bá ṣeré pẹ̀lú ìdí àtòrí tí wọ́n ń pè é yẹn
àìmọ́ dunjú ni ìdí ọká ìdí àkekè níwọ̀n ìbàjẹ́ kọ́ bá a mú. Ta lọ́mọ yéèyàn tí obìnrin yìí ti bà láyé jẹ́? Ta lọ́mọ yéèyàn tó ti ránṣẹ́ àlòkíámọ̀? Ta lọ́mọ yé ẹni tó ti tọwọ́ rẹ̀ rí ọ̀run ọ̀sán gangan? Bó bá pa Ṣítù tó sì gbowó lọ́wọ́ rẹ̀, bó ń bá ràn án lọ́wọ́ láti kówó náà jáde ń fẹ̀. ńgbà tí àwọn bá dé ibi tí àwọn ń sá lọ, kíni lè dí i lọ́wọ́ láti pa òun? Òkú a máa tú àṣírí, òkú a máa sọ̀tàn àtẹ̀yìnwá fún ènìyàn. Òkú ṣe lè dí ènìyàn lọ́wọ́ àti máa gbé ìgbé ayé tuntun. Ọ̀rẹ́ ta bá fi nà yálé kíyàwó mọ̀ wípé ó wà ní kọ̀rọ̀ yàrá òun. Àgbà tó réjò tí ọ̀sá àràkú ní ya. Ẹni tí ènìyàn sá fún ní Bọ́láńlé o ń bá ń padà lọ sí ìlú rẹ̀ pẹ̀lú owó tabua lóun nìkan. Ebi ọmọ tó bá kówó délé nìyá rẹ̀ ó yìn. Labalábá wà jókòó sìgá tí mò ń wò ńlẹ̀ yìí, àyà labalábá jápa. Wọ́n mọ̀ sí jọ irú èyí tí èmi náà mú o jíjọ lè yí, àbí sìgá tiẹ̀ gan ni Àlàbá rẹ́rìn yàn gìtẹ̀mí kẹ̀ yóò fò ni àbí yóò ti ṣe dẹ́yìn? Mọ́mọ́ ẹ̀yìn sì rí ni. Ṣé wo ò tí ì dẹ́yìn lónìí? Ọ̀nà kan sì ni omi gbà wọnú àgbọn. Nígbà wo ni rí Bọ́láńlé? Oní tipátipá orí ibùsùn kan náà ní ká jọ sùn, a sì jọ sùn. Ṣé mo dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ títí rẹ fi mọ́? Só ti yà mí ní ìṣẹ́jú kan ń ṣe ta jí láàárọ̀ yìí. Ìgbà wo wá ni mo wá mu sìgá nìyàn jàre? Bọ́ bá ṣe báyìí ló ń fura sí ènìyàn. Ǹjẹ́ èmi rẹ̀ ó lè jọ gbé báyìí? Káwẹ̀ káyán kọ̀ọ̀kan lásán ni. Kí n bí ọtán dùn bẹ́ẹ̀ yẹn, kí n má kàn mọ́ méfò ni o. Mo mọ̀ pé kò sí nǹkan tí ò ṣeé ṣe. Ohun tí mo ṣe lè gbà ọ́ gbọ́ báyìí ni pé ò mọ bí tẹ́lẹ̀ títí mo fi sọ fún ọ. Mo sì mọ̀ pé ò tí ì ráàyè déyìn lẹ́yìn tí mo sọ fún ọ. Tí sìgá yìí ló fẹ́ ṣe mí ní kàyéfì díẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo tún dàárò, mo rántí pé gbogbo alátẹ̀ní ta sìgá oníbọ́ọ̀lù. Labalábá nìkan sì kọ́ ní mú. Agbọ́ yẹn o. Ṣùgbọ́n ta ló ti wá sí yín? Ó sì jẹ́ ká wọlé ẹbẹ̀ dáadáa. Bóyá onítọ̀hún ò tí ì kówó lọ. Ó màmá adarí pọ́n o. Òun ló ti wá sí yín. Kò sì jẹ́ lọ láì kówó ọ̀hún lọ. Kí ni yóò wá ṣe ní nígbà náà? Ó gbàgbé pé irú sìgá kan náà nìwọ́ rẹ̀ jọ mu Ṣítù. Olórùka ló gbó kárẹ̀ yẹn. Ọwọ́ àwíwá dòfo mọ́dà lóhùn. Yóò sì bá mi ń bẹ̀. Ṣẹ́gbẹ́dẹ́ ní pẹ̀lú. Òun kẹ́ra lójú ara rẹ̀. Ó fara pamọ́ fún gbogbo aráyé yòókù. Ó wá fòrú bojú. Ó wá kówó lọ níyìn. Ìwọ ló fà á sá o. Bàbá ti wá lálẹ́ àná ni. Ọ̀nà àti wá kò ní í dà. Má tún ṣe irú rẹ̀ fún èmi mọ́ o. Labalábá, èmi kì í fẹ́ bínú sí ènìyàn o. Èmi ń rò pé kò lè dìde ni, má bínú. Ǹgbà wo ni ọ lọ sọ́dọ̀ rẹ̀ báyìí? Ẹ̀bẹ̀ lábòsíkà kọ́ mọ́ bàlú rẹ̀ jẹ́. Àlàbá ń yọ Bọ́láńlé lọ́rùn. Ǹgbà wo? Tààrà báyìí ni mò ń lọ. Kí n tún fi èyí sílẹ̀, kí n tún fi falẹ̀, kọ́rọ̀ tún bímọ mìíràn. Wọ́n jáde ta. Bọ́láńlé sì tilẹ̀kùn ta. Bí wọ́n ti ń jáde lọ, Bọ́láńlé fẹ́ẹ́ lè máa woru jáde látàrí. Kò tiẹ̀ tún dágbére fún Àlàbá má tó fi lọ. Àlàbá mọ̀ pé ọ̀nà Yékẹ́mi lọ́kọ rí sí. Ó sì ń fọkàn bá a lọ títí dé àyè kókà, títí dé Yékẹ́mi, títí dé abà olóòró. Àgékù ejò tí sọ̀rọ̀ bí agbọ́n. Bóńkóń bá dá Bọ́láńlé lọ́nà. Ìtàkùn tó ní kiri ọmọ gòkè àlọ́ ni. Àtòun àtẹrin ni wọ́n jọ débẹ̀. Ó ń fi ojú inú wò ó. Bí Bọ́láńlé ó ṣe jágbòrà wọlé sọ́dọ̀ Ṣítù. Ńgbà tó bá dọ̀hún kí ni yóò ṣẹlẹ̀? Bó bá ṣe pé ní tòótọ́ ni yóò fa ìbínú yọ gbẹ̀gẹ̀dẹ̀ agbiná lọ́hùn o. Ìgbọ́n bó bá ṣe pé ọ̀nà tí yóò tún tọ̀ lọ láti lọ béèrè lọ́wọ́ Ṣítù ní ń kọ́. Bó bá ṣe pé ọkàn lọ béèrè ọ̀nà tí yóò tọ̀ lọ́wọ́ rẹ̀. Bó bá ṣe pé ìbínú rọ́ ló ń gbé lójú òun nítorí pé a sì ń sọ̀hún ní Bọ́láńlé. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbọ́wọ́ kan. Bóyá ìjàmbá náà ló ń lò fún òun. Bóyá ìjàmbá mìíràn lọ́lọ́ kọ́ wá. Ohun tí ènìyàn bá ti múra rẹ̀ sílẹ̀ kì í tún bá olúwa rẹ̀ lábo mọ́. Àlàbá múra Bọ́láńlé lẹ̀. Omi lásà àkọ́kọ́ tẹ̀ ká tó tẹ́yẹrin odò. Adarí pọ́n ní Bọ́láńlé kọ́kọ́ mọ̀ kó tó mọ ohun. Elégbòsì ní eṣinṣin ńlá ti gbè. Ajá ti ṣe lè gbàgbé olóore àbí àgùntàn ni yóò gbàgbé eléèrí bọ̀rọ̀bọ̀rọ̀. Bọ́láńlé ti ṣe lè gbàgbé adarí pọ́n kọ́ wa darapọ̀ mọ́ òun àlejò. Báyìí ńlá parí orí 17 àtótó arére látọwọ́ ọ̀jọ̀gbọ́n Ọládẹ̀jọ Òkédìjí. Kọ́lọ̀ ń ọ̀dẹlẹ̀ fèèyàn re. Ẹ gbìyànjú láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Bákan náà ní kẹ́ ẹ gbìyànjú láti ṣe kóríyá fún Àkàndá Àwíkóńkó nípa pínpín líǹkì fídíò yìí sí àwọn ọ̀rẹ́ yín àti sórí àwọn ìtàkùn ayélujára yín káàkiri.
ọlọ́run rìn lọ́wọ́ àánú ọlọ́run aláyò ní fi í sílẹ̀ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ ká jọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. ẹ̀yin tẹ́ ẹ bá máa ń láǹfààní sí ọ́díò mi lórí WhatsApp tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ láǹfààní sí mọ́ tàbí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ ó wù yín láti máa ní àǹfààní sí àwọn iṣẹ́ tó ń tọwọ́ Àkàndá jáde ẹ rí i dájú pé ẹ ṣèfò nọ́mbà WhatsApp mi yìí sórí fóònù yín bí bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ bá kàn ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ní mọ̀ rí àwọn nǹkan tí mo bá ń fi síta àfi tẹ́ bá ṣèfò ẹ̀ sórí ẹ̀rọ alágbèéká yín bóyá pẹ̀lú Àkàndá bóyá pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ bóyá pẹ̀lú Àwíkòǹkò èyíkéyìí tẹ́ bá fi rántí mi bẹ̀ òun náà ní kẹ́ fi ṣèfò ẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362. bákan náà ni kẹ́ gbìyànjú àti subscribe sí àwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó kù lórí YouTube. Ẹwà Èdè Yorùbá TV lẹ́wà yìí Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live ìkórìtà kò yé mi Oríkì Yorùbá TV fún oríkì orílẹ̀ yín Òwe Yorùbá TV fún àwọn òwe àti ìtumọ̀ òwe àti àwọn ìtàn tó bí òwe lọ́lọ́kan ọ̀jọ̀kan Àṣà Yorùbá TV omi ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí fún méjì fún ìgbádùn yín fún ìtanilólobó yín náà ni èdè àti àṣà Yorùbá ò ní parun o ní ọ̀dọ̀ tèmi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ńgbà kọ̀ọ̀kan ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àájú wa ṣe o.